Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Facetv Muswobi. Àtàndá láìwọlá o kó ní kálukú kọ́mọ táyé bàbá rẹ̀ ṣe Lámídì Àtàndá ó ṣe tó ń táyé àwọn bàbá rẹ̀ ṣe nínú gbogbo ọba tí bẹ́ẹ̀ ń kó òtù òjìire ta láàfin yàtọ̀ ẹ ṣe kábíyèsí fáláàfin o kábíyèsí o ẹ gbókó ẹ gbọ́ pẹ́ ẹ gbọ́ pé àwọn ènìyàn tódò èèyàn tí ó gbọ́ pé àwọn ènìyàn mú jà wá sí ẹ bọ́lá o kọ̀ǹbọ̀ bí owú ọ̀pádìjọ ọdẹ gòǹgò tí rìn tomitomi ẹ ṣe kábíyèsí fáláàfin o kábíyèsí o ọ̀ràn mi àwọn ọba ní lóde Ọ̀yọ́ lé dàda àjùwọ̀n ọba ní í ṣe Ṣàngó Olúkòso ọba ní Àgànjú ọba Kórìí ọba Olúaṣọ ọba Olúẹnu ọba Òfìràn ọba ní ọba alájùwọ̀n ọba ní í ṣe Akérèdé Àjàgbó ọba ní í ṣe lóde Ọ̀yọ́ lé Amúniwáyé ọba ní í ṣe Oníṣìlẹ̀ ọba ní í ṣe Àrólé Àsàmú Arógangan ọba ní Adébọ̀wọ̀ ọba Mọ́kù ọba Egungun ojú ọba ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn Asokóṣòbò obìnrin ọba ní í ṣe Àrólé Àsàmú Arógangan ọba ní Jáyìn ọba Ọ̀dàràwú ọba Kẹ́rùn ọba Ọ̀síyàgù ọba ní Àtìbà ọba Adélù ọmọ ẹ̀ ọba ní Adéyẹmí àkọ́kọ́ ọba ní í ṣe Bello Gbádégẹṣin ọba ní í ṣe Bàbá Adéníran Adéyẹmí ọba ní í ṣe tó ìwà dórí láìwọlá Àtàndá tálàfin Ọ̀yọ́ tó ní jẹ́ ọba lọ́yọ̀ lé ọba lọ́yọ̀ àga ọba lọ́yọ̀ gbòó Ọ̀yọ́ ẹ̀yìn di méjì ọmọ tẹ̀là Ọ̀yọ́ kan rí ńlá paláfin àkọ́kọ́ ọmọ mọ́tàmọ́ra tíragbẹ̀rú lóòjọ́ láìwọlá ló ní kó lówó gbowó ó ní kí ìwọ̀fọ́ fáwọlẹ̀ kó lè bá a dìjà kó lè bá a daré kó lè bá a dóyin mọ́mọ́ nì kí gbogbo ọ̀la ó lè rí ti ẹ̀jẹ̀ ní gbogbo ọ̀la ọmọ aríbọ̀yẹ̀nà kẹsẹ̀ lọ́jọ́ kan odò lólóhùn ó gbòdìdí ẹni odò ògùn lólóhùn ó gbọ̀ tọ̀tọ̀ èèyàn ó sì gbọ́ tòtò èèyàn tó tọ́ máa sẹ́yìn mọ́dògùn gbé fẹ́ẹ́rẹ́ bí ẹkùn ọba lọ́yọ̀ọ́ lé tẹ̀lá lọ́ máa yọ̀ lọ́wọ́ kú bọ́lọ́bọ́lọ́ o Àtàndá o ìwọ ló gbìn gbàdúrà rán sẹ́kùlé ẹlẹ́kùlé o Àtàndá Adéyẹmí o ẹ̀rí pọ́lọ́ níyàn ọba ní bàbá Adéníran Adéyẹmí ìgbà obìnrin ló nílé kó lódùmarè ó tó wáyọ̀ láìwọlá ọba wẹ́ ṣe kábíyèsí fáláàfin o kábíyèsí o pankopì àpẹ̀mọ́ tí bolóko pàlàpọ̀ o Àtàndá o ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ọmọ owó tó wò lè wọ́n ọmọ sí ọbọ́lá bàbá gbadégórí ẹ̀ sí èbó tí ṣètìlẹ̀ bàbá Sànúsí èbó tí ṣòwò lè nà gẹ́gẹ́ bí ọkọ wa bàbá Báyọ̀ bàbá skimẹ̀ kó lódùmarè kó dúró tì ọ́ o bàbá tó rí sọ pé ó fẹ́ dà náà lọ dà yìí o Àtàndá o ọláyíwọlá àrẹ̀mọ àwẹ̀rú alówólódù Kàsòrò ta ni rí bí bàbá ta ni wòye o Kàsòrò ẹ̀wù àrán ni bàbá wọ̀ o wọ́n kúkú ṣe bí wẹ́líwẹ́lí o mọ́wọ́ dúró wẹ́líwẹ́lí o sì mọ́ dúró lẹ́mọ́lẹ́ ládìrọ́kùn bẹ́burú ọmọ àrò owó rẹ̀ sí pàkúté láwà ní ajẹgẹjẹgẹ ẹsẹ ọlọmọ kẹyìn ọmọ báńdé àgbàyàndé ló pológì ní àrẹ̀mọ ọba jẹ bíbílàrí ọmọ olúkú ewu adúrómọsù abẹrẹmọtọ ògùngún nìkan abẹrẹ bí ẹni akówé Àtàndá ìgbà tó dúró tó sùn ìgbà tó bẹ̀rẹ̀ tó tọ àgbàyàndé kí ló wá ń ṣe lẹ́kùnlé mi o ó ní kó lè bá a dìjà kó lè bá a daré kó lè bá a dóyin mọ́mọ́ nì gbogbo ọ̀la o ọmọ ọmọkú ẹ ṣe kábíyèsí fáláàfin wa o kábíyèsí o Àtàndá kórí ojú ògbó Àtàndá kórí ojú ọpẹ Àtàndá o the walking encyclopedia èèyàn tó délùú èbó tún dé ẹ̀mí sọ ló kọ wọ́n pé the working encyclopedia CFR LLD ẹ ṣe kábíyèsí fáláàfin wa o. kábíyèsí o. àní nínú gbogbo ọba tí bẹ̀ ń kóòtù òjìire ta láàfin kúkú yàtọ̀
àtọ̀dá ọmọ kúkórí ọjọ́ pẹ́ láyé kábíyèsí ẹni ọmọdé ẹmí ni ọmọ ṣògo aláàfin Ọ̀yọ́ o panko pì èmìlà kẹrẹ burú máa jálùgbùn èmìlà kẹrẹ bá gbà jẹ tí ń bẹ lágbẹ̀dẹ bójú táyé ẹ̀yin ọ̀gẹ̀dẹ̀ ẹ̀ mọ̀ kó odò aláṣọ pípẹ́ ẹ̀ mọ̀ kó àtijọ́ ń jọ dá sọ fún egúnjó Ṣògo lákìsòkun òbẹ́lẹ́jà wùkàn iná lójú iná lẹ́nu ọkùnrin gbòòlà bí iná jó láàrò ìgbàlájọ bíi eré odó olóró kò sọ ọkọ̀ àjẹ́ tí ṣe wọn làǹlà òrótù pọ́n abọ́lọ́rọ̀ pín ìsà kábíyèsí o. الشيطان الرجيم آمين بسم الله الرحمن الرحيم آمين وبه نستعين رب زدني علما آمين وإذ يمكر بك الذين كفروا آمين ليثبتوك آمين أو يقتلوك آمين أو يخرجوك آمين ويمكرون ويمكر الله والله خير الماكرين الشمس والبدر يوانا علمك من آيات قدرته والبر والبحر فيض من غطاياه الطير شبعه والوحش مجده الله أكبر والموج كبره والهوت نجاه والنمل تحت صخور سم قدسه والنال يأتف حمدا في خلاياه. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.